Mo kí gbogbo yẹn lólùfẹ́ Adéọmọdé lórí ọ̀rọ̀ Mohbad la ṣì wà. Lóòótọ́ ni wọ́n ti fi Samilari àti Naira Marley sílẹ̀ ní àgọ́ àwọn ọlọ́pàá. Adájọ́ ní kí wọ́n wá ẹni tó máa gba onídùúró wọn, tó máa ṣe onídùúró wọn wá. So wọ́n dẹ̀ ti gbé ìgbésẹ̀. Lára àwọn nǹkan tí wọ́n là kọjá nínú ìgbésẹ̀ wọn ni wípé wọ́n gba passport wọn sílẹ̀. Wọ́n ní wọ́n máa gba passport wọn sílẹ̀. Wọ́n ní kí wọ́n wá onídùúró mẹ́ta wá, then káwọn ẹ̀dẹ̀ ní 20 million naira. Then wọ́n dẹ̀ ní kí wọ́n máa report sí pàǹtí ní every week. Adájọ́ magistrate yẹn dẹ̀ sọ pé anybody náà wọn ò gbọ́dọ̀ pé bí wọ́n pè òun pé òun gbọ́dọ̀ pé òun. So kí wọ́n ní reason tí wọ́n fi tètè gba onídùúró wọn bẹ́ẹ̀ yẹn. Ó ní wípé nínú ẹjọ́ tí wọ́n rò tàbí nínú ẹ̀sùn táwọn èèyàn fi kàn wọ́n, kì í ṣe pé ẹ̀sùn yẹn ní í ṣe pẹ̀lú ikú Mohbad. Ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n ń búlì ẹ̀ ńgbà yẹn, wọ́n dún kòkó mọ́ tàbí wọ́n nà kiri. Ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ ikú Mohbad kàn gangan sẹ́wọ̀n pé nínú òfin tí irú ìṣẹ̀lẹ̀ process mọ́ Mohbad yẹn bá ṣẹlẹ̀, àwọn tó rí gbẹ̀yìn láàrin 48 hours wọ́n ní ẹjọ́ jẹ́. So ìyàwó ẹ̀ standing àti prime boy ìdí ẹ̀nìyẹn àti nurse wọn kì í release àwọn yẹn, wọn ìyàwó ẹ̀ ń tẹ̀ wọn ìyàwó ò sí láti mọ́lé, òun ò sí láti mọ́lé. Ṣùgbọ́n ẹni tí ìfọ̀rọ̀wálẹ́nuwò kàn báyìí tó máa wá ro ẹjọ́ tẹ̀ nílé ẹjọ́ báyìí tó yẹ kàn báyìí nìyẹn láti òní on 7 òní Wùmí ni ẹjọ́ kàn báyìí ìyẹn ìyàwó Mohbad. Standing ti rojọ́, prime boy ti rojọ́, nurse ti rojọ́, Naira Marley ti rojọ́, Samilari ti rojọ́. Ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ kàn báyìí tó ń fẹ́ máa fọ̀rọ̀wálẹ́nuwò òní Wùmí. So ibi tọ́rọ̀ dé dúró nìyẹn. Sẹ́wọ̀n pé oríṣiríṣi ẹ̀sùn àwọn èèyàn ti ń fi kan Wùmí náà láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn, ó ṣe gbá ni ó ṣàwò ni. So àsìkò tó fún òun náà láti wá sọ tẹnu ẹ̀ báyìí. Bàbá Mohbad náà ti sọ̀rọ̀, ìyá Mohbad ti sọ̀rọ̀. So ẹni tó kù báyìí tó máa sọ̀rọ̀ ní ẹjọ́ òun ni ọmọ Wùmí ìyẹn ìyàwó Mohbad. So ẹ jẹ́ kí a wá ṣe sùúrù ká fọwọ́ nẹ́rán ká wo ibi tí gbogbo ẹ̀ ń lọ. Mo sáà mọ̀ pé àríjọ ìdájọ́ òdodo lágbára Ọlọ́run. Adéọmọdé ní orúkọ mi. Ẹ bá mi pín fídíò ìkíni. Ẹ má jẹ́ gbàgbé láti bá mi subscribe sí Adéọmọdé lórí YouTube. Ó dàbọ̀.